Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. lórí akọni Rasaki o akọni wọn kì í dá ní ìdòfò bọ́dún dé lọ́dọ̀ Rasaki o ọmọ onílé ayé mi akọni Rasaki mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn lọ onílé ayé mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn ayé mi wo jẹ mi ò ní jìyà mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn lọ akọni onílé ayé mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn lọ alẹ́ nílùú Èkó mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn ayé mi wo jẹ mi ò ní jìyà mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn lọ. Bámi akọni ṣe báyé mi wo jẹ mi ò ní jìyà mo mọ wọn ara mi mo yà abẹ́ ọkọ yẹn lọ. Ẹ ti jayé pẹ́ akọni o ẹ ti jayé pẹ́ Eleganza ẹ ti jayé pẹ́ akọni ẹ ti jayé pẹ́ bá mi má jayé jù báyìí lọ ẹ ti jayé pẹ́ ta ló ń ṣàgídí ṣàgídí agídí ọ̀rọ̀ ta ló ń ṣàgídí ṣàgídí agídí ọ̀rọ̀ ẹ rọra dìtẹ̀ kọ̀tẹ̀ mátẹ̀ onílé ajé mi akọni onílé ajé mi ọkọ ìyá ti jẹ Rasaki mi o onílé ajé mi onílé ajé mi. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ Rasaki onílé ajé ẹni bá òun ló léwu. Gbogbo ọ̀rọ̀ ẹ tán sọ Rasaki onílé ajé. Eleganza kan mi o. Bí mo ṣe rọ̀dọ̀ Eleganza Rasaki akọni. Ọmọ onílé ajé mi Rasaki akọni Eleganza o. Ọ̀tún ààrẹ anọta ààrẹ Eleganza bàmí akọni o Eleganza bàmí akọni o onílé ajé mi ẹ̀ka kọni ẹ̀kẹ́ Eleganza o Eleganza Rasaki akọni o onílé ajé ẹ̀ka kọni ọkọ alájà Kúbúrátù mi àtijọ́ orí tó kẹ́ Ọláyínká àná ti súlẹ̀ ṣáàdó mi àná ti súlẹ̀ pàápàá mi ọ̀pọ̀ alájà náà ìmọ̀tù mi Fọláṣadé náà ìmọ̀tù mi Fọláṣadé mi aya bàbá mi Fọláṣadé aya bàbá mi Fọláṣadé aya bàbá mi. Noimatu o, Noimatu, 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 aya akọni adé mi, Noimatu, onílé ajé mi, Noimatu, aya tó nílé ajé mi, Noimatu, aya akọni ọkọ ya. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi.